Ẹ̀lẹ́ o gbogbo ilé, ẹ kú ilé mà, ẹ kú ilé sà. Èmi ọmọ yín ni àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín. Títílọpẹ́ ló sọ̀rọ̀. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ kú ìfẹ́ mi ò ìfẹ́ ìpọ̀. Wọ́n ṣe ń tẹ àtẹ̀jẹ́ṣẹ́, bẹ́ẹ̀ náà ló ń pè mí lórí fóònù. Àwọn tó bá ti rí mi lọ́nà wọ́n ní Títílọpẹ́ ò sọ̀rọ̀ mọ́ ni. Títílọpẹ́ kí ló ń ṣẹlẹ̀? Àwọn kan tiẹ̀ tí wá fún mi lórúkọ. Wọ́n ní Títílọpẹ́ ò sọ̀rọ̀ mọ́. Mo ní Títílọpẹ́ máa sọ̀rọ̀. Ọlọ́run á fọ̀rọ̀ sí mi lẹ́nu. Ẹ̀yin náà dẹ̀ máa gbọ́. Ẹ ṣé gan. Ẹ kú ìfẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ gbogbo ìfẹ́. Mo ní kí sáré fi ohun kan tàbí méjì kí n fi papọ̀ kétò iná kó ba lè dára. Á máa tẹ̀síwájú bá ṣe ń gbára wa ní ìmọ̀ràn. Sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n òun ni kò kí ń jẹ́ ká pe kinní kan ní aṣiwèrè. Bẹ́ẹ̀ náà ni mo ti wá lénìí. Á máa sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká wa. Tí mo ní kí n lọ o, kíkọ lọ fúngbà díẹ̀ kí n tó padà wá, mo ti rí i pé lórí gbogbo social media ìhòòhò ní pátá. Kí ló ń ṣẹlẹ̀ yín èèyàn mi? A sọ wípé ìgbà ni, a sọ wípé àkókò ni, a sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ ni. Àmọ́ ṣé torí pé ohun tó wá ń ṣẹlẹ̀ wá túmọ̀ sí wípé ká wá múra wa, ká wá ṣera wa níṣekúṣe. Ohun tó yẹ pé Ọlọ́run fi fún ara wa, tí Ọlọ́run fi fún wa, àwọn ohun tó yẹ pé ó yẹ ká máa bò ó, ká máa fi pamọ́. Ọlọ́run tó dá wa mọ̀ nǹkan tó ń ṣe. Ibi tó yẹ kó wà ń tà, ó fi síta. Èyí tó yẹ ká máa fa aṣọ bò, ó yẹ ká máa fi aṣọ bò. Àmọ́ ó wá di pé àgàgà wa obìnrin, ó wá di pé ìhòòhò yìí la fi ń ta ara wa lọ́pọ̀. Ìhòòhò yìí ẹlòmíràn, àwọn ọkùnrin míì tẹ̀ tí wá sọ wípé kò sí nǹkan tóbìnrin ní mọ́ yàtọ̀ sí pé ìhòòhò náà. Ṣàwa ní nǹkan ni. Ọlọ́run tí ó dá wa ní àdá pé ó fún wa ní ọgbọ́n, ó fún wa ní òye, ó fún wa ní ìmọ̀, ó fún wa ní okun àtagbára. Wọ́n sọ wípé ibi tí obìnrin bá dúró sí, níbi tí obìnrin yẹn bá dúró sí, àkẹ́mọ̀ wípé ohun á lọ létòlétò. Àmọ́ àwa obìnrin a ti wá ṣe bí ẹni wípé ìhòòhò nìkan la ní láti fi ṣe àwọn ohunkóhun tí a bá fẹ́ ṣe. Eléyìí kò dára rárá. Kí là ń kọ́ àwọn ọmọ wa? Ṣé rí àwọn ọmọ wọ̀nyí, ohun tí wọ́n ń rí, wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ nínú ẹ̀ yàtọ̀ sí ohun tí wọ́n ń gbọ́. Nígbà tá a bá dẹ̀ ń sọ nǹkan fún wọn tó yẹ pé nǹkan tá a wá ń ṣe ó wá lòdì sí nǹkan tá à ń sọ fún wọn, kí la fẹ́ máa kọ́ wọn? Ẹ jẹ́ ká máa bo ara wa. Ẹ má jẹ́ ká sọ wípé torí nǹkan ìgbàlódé ni ká wá sọ ayé di ayé ìbàjẹ́. Eléyìí kò bójúmu o, kò bójúmu rárá. Ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn ènìyàn yìí, bó ṣe bọ́kùnrin wí bẹ́ẹ̀ náà ló bóbìnrin wí o. Wípé ká máa bo ara wa, ká má àwọn ibi tó jẹ́ ohun tó yẹ ká máa fi ọwọ́ bò, ẹ má jẹ́ ká gbé síta, ká wá pàtẹ́, ká wá tàbí ẹni wípé à ń ta búrẹ́dì àbí à ń ta gàrí. Ara wa ni Ọlọ́run sì sọ pé ara ẹ̀ ká máa bọ̀wọ̀ fún. Eléyìí ni ìmọ̀ràn kékeré tí mo fẹ́ gbà yín. Ẹ má gbàgbé láti subscribe ní YouTube, ní Instagram, kẹtẹ̀lé mi Dàda Títílọpẹ́ ní YouTube. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́ yín o. Èmi ni màá máa wá, ẹ̀yin náà ni màá máa bá. Ó dìgbà, a ò ní pàdé ayọ̀.